Hello, sir. Hello, sir. Please, sir. I was almost entering your office when I had an emergency, sir. My tire, flat tire. The boat, I don't know how it happened. It just flew out. Yeah, I can't find the boat, sir. Please, sir. So I want to quickly go and get boat to tie the tire so I can come and meet you. Please, sir. If you can just wait small for me, please, sir. Huh? You don't buy boat. Common sense. You don't have. In short, half. You don't have. You don't have. After people will say, we are mad. You have 3 tires that have boat. You want here? I put here. You don't put it. You're not telling you want to go buy boat. Sense. Bí tí ìrìn àjò wa ti dé nísìn àti wà lórí 25 years lẹ́nu iṣẹ́ yìí láì ṣiṣẹ́ mi láì dọ́ okòwò kankan iṣẹ́ orí eré ìtàgé iná lọ then pẹ̀lú ẹ̀nà 20 ọdún láti wà lẹ́nu orin kíkọ ọdún ìgangan ló pé 20 ọdún tá a ṣe àwo àkọ́kọ́ wa jáde ní 2004 ìyẹn tó ń jẹ́ Confusion Sound Stories ibẹ̀ ni Mumu ti jáde ibẹ̀ Laroma ti jáde ibẹ̀ ni Sera ti jáde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo kí gbogbo wa mo kí gbogbo ará ilé o orúkọ tèmi ni Koffi Àyìndé Ìdòwú ni tí gbogbo wa mọ̀ sí Koffi Daguru ògbóǹtarìgì òṣèré adẹ́rìnpòṣónú aláwàdà ibà àwọn ọmọ rẹ̀ àìní ìdí DNA láti fi tọ́ka àwọn. You see, when we are attacking it from the front, middle, left and center, you said you be attacking like this. Where will your wife and children be attacking from so that there will be no clash of interest? My wife and children, Bao. What is my wife and children attacking? My wife and children are on holiday in Mexico. They are in Tijuana. What's their business with attacking for Monday? Oh, so your wife and children, they are on holiday in Mexico, in Tijuana. We will now be reclaiming your mandate for you and be scattering everywhere. Kí ni àníyàn tí ó wù mí jù ní ilé ayé pé ń báyìí ni mo fẹ́ dà tí n bá ti wá dàgbà. Lọ́lá Ọlọ́run ti ṣẹ́gun gbogbo àníyàn ó dẹ̀ bọ́ sí fún mi. Ojú pé kí n jẹ́ baálé ilé kí n láya tèmi kí n láwọn ọmọ tèmi ohun tí ó wù mí jù nìyẹn. Nígbà mo wà kékeré mo rí ìṣesí bá mi sí ìyá wa. Ó wù mí pé tèmi náà bá dàgbà kémi náà láya kí n lọ́mọ. Mi ò ro ti iṣẹ́ o mi ò ro ti ká kọ́lé ká ra mọ́tò nǹkan bọ̀ pé báwo lèmi náà ṣe máa jẹ́yàn gidi tó jẹ́ pé máa láya máa lọ́mọ Ọlọ́run dẹ̀ ṣe ó fún mi láya rere mo dẹ̀ bímọ gidi ọmọ 3 lọ́lọ́run fi yàn mí àwọn 3 dẹ̀ ń ṣe dáadáa ìkan wà lẹ́sẹ̀s2 bá ṣe ń sọ̀rọ̀ ìkan wà ní GSS2 ìkan sì ń bá mi fà nílé dádì ṣá máa bá mi fà ní a máa gba gbogbo ẹ̀ mọ́ mi lára so Ọlọ́run ó yàn wá ní dáadáa ó fún wa ṣe ó fún wa ní jíjẹ ó fún wa ní mímu ó bò wá láṣìírí aṣọ wà ilé wà gbogbo ẹ̀ wà àdúpẹ́ fọ́lọ́run ń tá a fẹ́ Ọlọ́run ti ṣe. Àkókò wo ni nǹkan náà ṣe mí ní kàyéfì tó múnú mi dùn tó pé ká má parọ́ o ó dà ń pé ìgbà tí àkọ́kọ́ bímọ ni o tó bá jẹ́ pé nípa ti iṣẹ́ àìmọye ohun tá a ṣe láìmọye ìgbà tó jẹ́ pé kò wá jọ wá lójúmọ́ nítorí pé ó ti wá di pé nọ́mà a ó ti wà lára so àìmọye ìgbà la ń gbé oríṣiríṣi ìdánjọ yọ lórí iṣẹ́ ṣùgbọ́n ní pé pa pé àkìlà ṣe tó yẹ pé àmọ́ pé Olúwa ó ṣe léyìí náà ìgbà tá a kọ́kọ́ bímọ ni o ó jọ mí lójú o pé mi náà jẹ́ bàbá ọlọ́mọ ìgbà tá a kọ́kọ́ bí Candy èyí tí mo fẹ́ lolúwa ṣe fún mi ẹ̀wọ̀n orúkọ tá a sọmọ yẹn nìyẹn kẹ́lẹ́ mọ̀ pé ohun tó ń wù mí gangan pé Ọlọ́run ṣe léyìí èyí tí mo fẹ́ lolúwa ṣe fún mi nítorí pé àkọ́bí nígbà míì akọ la máa ń fẹ́ àwa di bùkátà sí lọ́rùn ṣùgbọ́n tó bá jẹ́ abo tó bá dàgbà wọn máa ń tọ́jú ilé ju akọ lọ ni mo ṣe sọ pé ohun tí mo fẹ́ rèé Olúwa dẹ̀ ṣe àwọn èèyàn fi mí ṣe ẹ̀yẹ́ o pé obìnrin níyàwó ẹ bí ó ti ń la ẹ mọ́lẹ̀ ìyàwó mi wá ń rẹ́rìn pé àwọn tó gbàdúrà mo wà nígbà tó ń gbàdúrà pé obìnrin ní kọ́lọ́n kọ́kọ́ fi ṣínà fóun kọkùnrin wa tẹ̀lé bọ́lọ́n dẹ̀ ṣe ṣe nìyẹn obìnrin là kọ́kọ́ ọkùnrin ló tẹ̀lé obìnrin tó wá kẹ́yìn ẹ̀ òun yẹ kẹrẹ̀dẹ̀ akọ ẹ̀ pọ̀ torí amẹ́ríkánà ní amẹ́ríkà náà ti bí gbogbo ń ta fẹ́ náà nìyẹn àwọn nǹkan tó ṣe mí ní ìdùnnú nìyẹn mo dẹ̀ dúpẹ́ fọlọ́run. Akibu, you are swimming to court. Yes. For what? For the intention that you want to waste the life of other people's children. And because you want to generate crisis of sorrow, tears, and blood. Alagba, we have enough evidence against you. See you in court. Akibu! Ní pàtó, tá bá ní pé àwọn wo ni mo rí bí aṣíwájú eré orí ìtàgé, mi ò lè sọ pé ní báyìí pàtó.
dí ni pé ní kékeré mi ò ríra mi nípò tí mo wà lénìí, mi ò tiẹ̀ yàn pé bóyá mo fẹ́ di eléré orí ìtàgé. Ìgbà tí mo lọ kàwé ní University of Lagos, chemistry ni wọ́n ní kí n kà. Mo yà bàrà lọ sí tíátà ni, mo wá bẹ̀rẹ̀ sí ń ríra mi lọ́nà yìí. Ṣùgbọ́n àwọn wo ni mo rí tẹ́ pé ìgbà tí mo wá bọ́ sí tíátà mo wá pé jẹ́ kí èmi náà ṣe àwọn nǹkan tó jẹ́ pé bóyá ó máa múnú àwọn èèyàn dùn. Lọ́wọ́ tá à ń sọ ní ìsìn múlùdùn là ń ṣe. 2013 láti bẹ̀rẹ̀ múlùdùn series tá máa kọrin bí àwo side A side B táwọn bàbá wa máa ń kọ. Àwọn wo ni mo bá lọ́wọ́ ẹ̀? Àwọn bíi Gbénga Adébóyè ni. Gbogbo ìgbà tí mo wá kékeré máa ń gbọ́ àwọn òwò bàbá Sàlá, Kárí Ilé, Ẹ̀párùn méjì. Gbogbo àwọn tí mo wá mú mọ́ra nìyẹn. Tó yẹ pé ìgbà tèmi náà máa fi wá bẹ̀rẹ̀ sí ń gbòòrò, mo wá bẹ̀rẹ̀ sí ń mú àwọn ìṣesí wọ̀nyẹn mò ń mú mọ́ra wọn. Ló ṣe jẹ́ pé níbi mo ṣe jókòó síbi kò sí eléré náà ní Nàìjíríà tó ní award tí mo ní ní gbogbo ipa tó ń ṣe ní entertainment. Èmi nìkan mo ní ní comedy, mo ní ní music, mo ní as best MC of the year, best comedy movie of the year, best use of animation, kò sí anybody. Ṣùgbọ́n àwọn tí mo rí níwájú mi, Gbénga Adébóyè ni mo rí tó ṣe àwọn nǹkan kan tí mo pé tí Gbénga bá lè ṣe, bóyá kémi náà lè ṣe. Julius Agu náà wá ń ṣe tiẹ̀ ń gbà yẹn. Lẹ́yìn náà àwọn kọ̀ọ̀kan náà wá bẹ̀rẹ̀ sí mú díẹ̀díẹ̀, ṣùgbọ́n bí bá ṣe wà yìí o, Koffi Dagoro nìkan ni ó mú ní gbogbo ọ̀nà tó dẹ̀ mú jẹ tó dẹ̀ ṣe dáadáa. Dèní lẹ́nì àwo 32 la wà báyìí, àti wà ní album 32. Bẹ́ẹ̀ ni a dẹ̀ ti wà ní 32 movies láì yá owó fi ṣe. So kò sábà sí eléré tó jẹ́ pé bóyá ó ṣe comedy, ó ṣe movie, ó tún ṣe music. Koffi yìí náà ni. Tábà tún rí ẹni tó súnmọ́ á jẹ́ bóyá àwọn tó wá ń bọ̀ lẹ́yìn bíi Falz. Ṣùgbọ́n àwọn kan náà produce, àwọn wọ́n pè wọ́n wá ṣiṣẹ́ ní àwa làwa produce. Gbogbo 32 movies tá à ń sọ ọwọ́ ara mi mo fi ṣe, mo fi kọ́, mo fi wá owó ni mo fi ṣe, mi ò lọ báǹkì lọ yáwó. Gbogbo àwo tá a ṣe náà fúnra ara wa náà ni. A dẹ̀ ti kọ̀wé méjì, Beauty of the Beast, The Scars That Made Me a Star àti Quotes of Dagoro. Àwọn ìwé kan bẹ́ẹ̀ ṣe ń bọ̀. A ní stage play náà ó pọ̀ ńlẹ́ o. Tẹ́ bá ń gbọ́ Two Hungry Men, tẹ́ bá ń gbọ́ Once Upon a Madman, tẹ́ bá ń gbọ́ Dangerous Play eré egéle, tẹ́ bá ń gbọ́ Once Beaten, tẹ́ bá ń gbọ́ ó pọ̀ ńlẹ̀ gbogbo ẹ̀ àtọwọ́bọ̀ gbogbo ẹ̀ nítorí pé kí ni tíátà láti bí wa, a bẹ̀rẹ̀ láti tíátà ní àkọ́dédé bọ́ sí gbòòrò pé àwa náà ń ṣe. Bàtà máa jáde lọ́dún yìí àwọn kan wò pé tíátà background wà ní tí máa yìí ṣe. Nítòótọ́ ni tíátà 15 láti bẹ̀rẹ̀ ní 1998 ní University of Lagos. So gbogbo ọ̀nà la kọ́ akọ́ṣẹ́ ká tó wá bẹ̀rẹ̀ iṣẹ́. A kò dédé gba microphone pé ó yá ká bẹ̀rẹ̀ sí ṣe good afternoon ladies and gentlemen. Akọ́ṣẹ́ débẹ̀. Torí náà ẹni tó bá ń wò mí, ọ̀dọ́ tó bá ń wò mí, má wò pé bóyá kò kọ̀ kàwé nìkan lọ wá iṣẹ́ ọwọ́ ṣe. Bó bá dẹ̀yìn wá ọ̀la, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Iṣẹ́ ọwọ́ la fi ń jẹun nísìn, sátífíkèètì ò wúlò mọ́. Ìmọ̀ràn tí mo gbà tó ṣe pàtàkì jù ni tí ìyá mi fún mi nígbà tí mo ń lọ léèwé. Molusi College Ìjẹ̀bú-Igbó ni mo gbẹ̀yìn sí. Àbùsí Òdùmarè mo ti bẹ̀rẹ̀ ní Ìjẹ̀bú-Igbó ní 89. Tí n bá ti ń kúrò nílé lọ boarding house ní 1990 ní Molusi, ìyá mi a máa fún mi ní ìtọ́ka yẹn pé rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe. Òun ni mo bá débi tí mo jókòó sí lé ní báyìí. Tẹ́ bá rí social media lẹ́nujọ́ mẹ́ta ẹ rí báwọn èèyàn ṣe ń hùwà. Ìwà ìpáǹle, ìwà tí ò dáa, ìwà ìsọ̀rọ̀ sí ni láì ní ìkàsí. Wọ́n kàn ṣáà everybody wá ń represent family wọn lórí social media. À ń tú àṣírí ara wa, à ń bara wa lórúkọ jẹ́, à ń ṣe gbogbo ẹ̀ ó kọ̀. Ṣùgbọ́n tó bá rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe, wà á nífàsẹ́yìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan, wà á níjàánu, wà á sọ agbẹ́jẹ́mọ́wọ́, wà á mọ̀ pé àwọn nǹkan kan wà tí ó yẹ kéèyàn ṣe síta. Ìwà yẹn ló bá mi di bí mo ṣe wà yìí. Máa ń gbọ́ complain pé àti ẹ̀rí Koffi yẹn irọ́ gbogbo ẹ̀ náà aṣọ gbogbo kọ́lá ń sá sóòrùn. Bọ́ ṣe kọ́ mi nu, kì í gbàgbé ọmọ ẹni tèmi ń ṣe. Ìyá mi Maria, máa rántí pé ìyá mi wà níbì kan. Ṣé ohun tí mo fẹ́ ṣe ìṣóbójúmu, ṣé á múnú ìyá mi dùn? Ṣé táwọn èèyàn bá rí wàyí lọ́wọ́ mi, ṣé wọn ò ní fi bú ìyá mi pé ẹ̀ṣẹ̀ bọ́ ọmọ ẹ nìyẹn? Ọ̀rọ̀ yẹn gangan ni máa ń rò. Ẹnu àwọn olórin kan kọrin gbà yẹn náà tó yẹ pé táwọn náà máa ń fi ìmọ̀ràn sínú gbogbo ohun tó ń kọ́ ń gbà yẹn. Àwọn ìmọ̀ràn yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa ń rántí àwọn ìmọ̀ràn yẹn. Ní 1997 mo gbọ́ orin kan tí àwọn àwọn Puff Daddy àti Notorious B.I.G. ṣe. Wọ́n pe orin yẹn ní It's All About the Benjamins.
nínú verse Puff Daddy ń bì kan nu rap ó sọ pé what you can't have now live and you will. Ohun tí o bá lè ní lónìí ní sùúrù bó dẹ̀ ìwà ọ̀la ó ń bọ̀ wá di tiẹ̀. So kò sí pàǹsá kìtìkìtì kàtàkàtà kò sí ibi tá à ń kánjú lọ ní sùúrù bó pẹ́ bóyá Ọlọ́run ń bọ̀ á ṣe tiẹ̀ fún. Òun ni mo bá dé bíbẹ̀ lénìí. Tẹ́ bá wọn pé àbọ̀bọ̀ yìí ò ní mi ò kánjú jayé mi ò kánjú nǹkan kan. Bó bá tó àsìkò Ọlọ́run á ní pé gbà tiẹ̀ rè. Èyí tó jù ń bẹ ní àlàáfíà tíyẹn bá dẹ̀ ti wà ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. 47 years old ni wá àwa dẹ̀ ṣeré. Ẹ̀yin bá rí mi gbà mí gbòòrò ẹ̀gbọ́n yìí yọ̀ ǹgó ya 47 ni bàbá o. Ìṣọmọdé o ṣùgbọ́n tẹ́ bá rí mi àlàáfíà ń bẹ ọkàn balẹ̀ èyí tó jù ń bẹ náà nìyẹn ká dúpẹ́ fọlọ́run. If you see me do condu, make you no vex for me, Ayinde. Ladies and gentlemen, ẹ̀yin tẹ́ ń wò mí ẹ dákun ẹ jẹ́ k'Olúwa máa wà pẹ̀lú wa ká máa fi ọkàn tó balẹ̀ ṣe gbogbo. Wọ́n ní ẹni bá sùn tó bá rí oúnjẹ jẹ lójú àlá àwọn tó gbé wá bá wọn wá fi nǹkan tọ́ ni. Ìlú ti lé kò sẹ́ni ń gbé nǹkan kan wá lójú àlá mọ́ ibi tó bá ti róúnjẹ nísìnyí jẹ́ kó momi lé kó dúpẹ́ fọlọ́run. Ìlú lé kò ní lè mọ́ gbogbo wa ẹ má tarí ẹ o ẹ wà lórí ẹ̀bẹ̀ Orísun la wà ẹ jẹ́ kọ́ tó bá ilé fọwọ́ kan má nà ẹ́ nìkan mo lóògùn o.